aláti ọjà gbọ́ láti táwọn èèyàn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sí ọ̀rọ̀ ọlọ́dún jọ́sà bọ́ọ̀lù ti ṣẹlẹ̀. máa dàda gbogbo ẹni tí máa wù mí wọ́n ni pé lẹ́yìn sábà jáde sí social media bẹ́ẹ̀ lè wá sí kan pé èsì ọ̀rọ̀ fẹ́ nìkan ní búyàn ní máa ń ṣe wá sí àlàáfíà àmì ìbọn bẹ́ẹ̀ inú mi bàjẹ́ púpọ̀ nígbà tí mo gbọ́ ní social media nígbà tí mo sì ní jọ́nà fún social media mo ti inú mi bàjẹ́ pẹ̀lú tí mo gbọ́ ẹlẹ́nu báyìí ọ bàjẹ́ púpọ̀ nínú 5G yáà yìí ti wà ládùúgbò wa ti pẹ́ ó tó bí ọdún mélòó sá. kì í sọ̀rọ̀ gbọ́n ọdún láti wà níbí. àdúgbò kan bẹ lókè tẹ bá bọ̀ láti kàkọ́rọ̀ kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ sóòtù ẹgbẹ́ tó lè sàn sóòtù pẹ̀lú dọ́sàn ìsàlẹ̀ kókó Yes, sir. ẹ̀wọ̀n pèsè ní aláwọ̀ láti ìfìlẹ̀ sí tẹ́lẹ̀ ìyá àwọn rẹ́ǹtì ilé sí bẹ́ẹ̀ ó rẹ́ǹtì lé ní kó kọ́lé bẹ́ẹ̀. Ifá ni máa dá Nígbà náà. sọ síìtì yẹn ní Ifá lókun Ìfálòkùn láì tí ìkọ́lé síbẹ̀ tó yẹ pé kàrẹ́ǹtì lé ni àwọn ará á sì jọ ń gbé pẹ̀lú àwọn míì wọ́n dẹ̀ sọ lórúkọ sí tiẹ̀. ìfẹ́ ló ń yẹrẹ ọwọ́ ayé gbà. yìí máa gbèbí ìyá ìyá máa gbèbí yẹn gbèbí ní àdúgbò ok a máa ṣàgbó ok a máa tọ́jú ọmọdé a máa tọ́jú àgbàlagbà àgbàlagbà so àwọn kẹtì máa ṣe nìyẹn ok wọ́n fọwọ́ ara lẹ̀ síbí ìtọ́jú ọba mẹ́nu jẹ́ nígbà tó ní ọmọ sí àtàwọn aládùúgbò lójú tó lé lé ilẹ̀ tó ń talẹ̀ ní ilẹ̀ tí wọ́n tà fún gbígbà ok bàbá tó ní ilẹ̀ ok bàbá tó ní ilẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tọ́rẹ́ tó talẹ̀ fún ó jí lẹ́tà dé ẹni tó talẹ̀ fún wọn jí lẹ́tà ni. bàbá tó ní ilẹ̀ wà lọ́wọ́ gbọ́dọ̀ wọ́n kọ́ iná tí àyíndó sánmọ̀ wọ́n gbà àwọn kọ́tíámọ̀ àwọn ẹ̀dá community wa tọ́lọ̀ tì mọ́lẹ̀ náà ni wọ́n dọ̀bálẹ̀ fún bàbá. tí wọ́n jẹ́ aláàjì tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́dọ̀ dọ̀bálẹ̀ fún bàbá tó nílẹ̀. ẹni talẹ̀ ẹni bí bàbá yẹn bàbá tó talẹ̀. pípín pa òun mọ̀ pé ilẹ̀ tó ń kọ́ òun fẹ́ fowó jẹun ni. àwọn ti yàrá ìdòfin wọn ní kálẹ̀ ìdòfin. ẹ sì mọ̀ pé ìyá yìí ń ṣàgbo ọmọ ń ṣe gbogbo oníṣẹ́ ìbò ẹ̀ẹ́dẹ̀ tó bá àwọn àdúgbò sì tó máa bẹ̀bẹ̀ pé ká má lè kó ládùúgbò gbà náà. olùfẹ́ kọ́ ń bàjẹ́ pẹ̀lú ìfẹ́ sí ọlọ́run àdúgbò fẹ́ tí ń bẹ ládùúgbò pẹ̀lú ẹnìkan ní ọlá àgbà pẹ̀lú rẹ̀. sẹ́kẹ̀tì àgbọ́yé bí n bá ń ṣẹ̀ṣẹ̀ ṣe kò sí ní àyè ìlú wọn ní tí máa lọ rí sí ọdún rẹ̀. kò sí ní àyè. bọ́dà bá wọn àtàwọn community bá ní ìṣù lọ́rọ̀ àsanwó-ọdẹ Àsanwó-ọdẹ. tí bá ti pè lọ́kọ̀ yá bí wọn lò fún ọdún bàbá mi kí ni kí n ṣe fún ọdún wọn kí n ṣe fún. níbi tí èrè àjọṣepọ̀ yẹn tó dán mọ́ná kò sí gbùgbùn tẹ́lẹ̀. tọ́bẹ̀ yìí tó wá ní wọ́n invite òun ni wọ́n pè é pé ní gbòòrò ẹ̀ ọ̀nà mo ní béèrè pé mọ́sálásí mi lọ. ok bá ń gbé kámẹ́rà ẹ̀ tẹ̀ mọ́sálásí mi òun ṣe rìhásà níbi níbí yìí. ok ọwọ́ abọ́ sásìkò yìí. wọ́n ṣe practice pé ijó tó jọ nílé ọdún àwọn àfọwọ́ afẹ́ tí wàá lọ. àsìkò tí wọ́n kírun lọ́wọ́ ni wọ́n jó tán lùlù ń bì í. ládùúgbò wa ń bí ìlú ọkàn balẹ̀ lábí gbé wọn fẹ́ kí wàhálà kẹ́kọ̀ọ́ sọ. ṣẹlẹ̀ nígbà tá à ń pè ń gbọ́dọ̀ lùlù ń bì í. wọn wá lọ rìpọ́tì fáwọn ọmọ tí ẹ dá. ok nígbà yìí ní sọ̀rọ̀ ọdún tó kọjá ìbá. ó kìí ṣe ọjọ́ 25 tó kọjá yìí. ẹni tí ìjọba máa ń bá yìí ní ìlú mọ́ni. kábíyèsí Elédùmarè. tó nínú fídíò táwa wò ìyá ń sọ pé oṣù kọkànlá ọdún tó kọjá yìí. máa gbọ́ wọn wá pè pé kí ló ń ṣe olóhùn ṣe ìyáṣà lásìkò kan. wọ́n kírun lọ́wọ́ ọ̀pá àlù náà. wọ́n jọ wá lọ́ọ̀tẹ̀ láti wà bẹ́ẹ̀ ni mùsùlùmí bẹ́ẹ̀. ó dẹ̀ ló ń bọ̀. èyí tó wá fi kún pé nìkan sọ pé tọ́ba kó ládùúgbò yìí aṣèlú agbólé rẹ̀ ná. ta ló sọ nígbà wọn sọ pé kíkọ lọ rìpọ́tù yẹn. ẹ náà tó fẹ́ rìpọ́ọ̀tù fún àwọn agbófinró pé ẹgbàá mi o wọn làwọn ojú olè mi o kó wà ní àkọọ́lẹ̀ o. èmi náà bẹ ládùúgbò tí mo jẹ ó yẹ ká wá fẹjọ́ sùn yín. èmi ni tí a mọ community police 1 and 2 community security of Kwara èmi l'ambassador PCRC police community liaison committee ní Kwara àti Nàìjíríà èmi pétrọ ó sì mọ mí wọn tó wá report àmọ́ talento ọ̀hún tó lè láyéláyà pọ́n sùn lé èèyàn kan ṣé báwa tí wọ́n mọ̀ bẹ̀bẹ̀ tó fi bẹ́ẹ̀ dúró. níbi tá a ṣe pọ̀ wà láàrin àdúgbò pẹ̀lú ìyá ìdè ọlọmọbìnrin ọlọmọkùnrin ọmọkùnrin rẹ̀ fẹ́ fẹ́ ìyàwó nìbàdàn Àgbọ́yé. àwọn àdúgbò àwọn ìmáàmù náà wọ́n lọ sí bàbá fún ká lọ sí bàbá ọkọ tọ́tẹ̀lé lọ Ìbàdàn láwọn ọlọmọbìnrin mùsùlùmí tó fẹ́ mùsùlùmí ọmọ rẹ obìnrin fẹ́ mùsùlùmí ìyàwó tó so yìí tọ́sí ní ká kábíyèsí olóhùn. kò sí wàhálà ó sì ń lọ tíráfù ọ̀fọ̀ ọmọ ẹlẹ̀ sílé ọmọ kan tí bẹ̀ ń lé ẹdùn. bọ́lí táwa ń gbọ́ ni pé ìgbà tí ìyá tíráfù bí ìgbà kan tilẹ̀kùn mọ́lẹ́ kò sẹ́ni kankan lé. ọ̀fọ̀ ọmọ kan sílé o ọmọ wà lé. ọmọ wà lé kábíyèsí Elédùmarè. so Ibrahim ọmọ rẹ̀ ń bẹ lé o ó tọ́ ọmọdún mélòó. ọmọ bí ẹgbọn ló lé ó tiẹ̀ ti dà. so ìyá ká wà lé ọ wà lé o ẹ wá wo gbogbo léyìí o lẹ́yìn ilé ìyá kọ̀sọ́nà o ok lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà mi lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà wájú kẹtọ́ náà wà náà ni o bó wo sì wá fílẹ̀tì nílé tó wá jó tó dúró látòkè àti nínú tí wọ́n ti wá ti mú ọmọ yìí wá jáde tán ọ lọ nìkan ṣẹlẹ̀ èyí tó wà rò pé ó sì ní kíkájọ kí bòsí ìjọba kan gbà wá kánú ìyá kan ládùúgbò ilé rẹ̀ jọba bá lọ́wọ́ tí mi bá wá sọ̀rọ̀ jáde. ìgbà tí mo wá gbọ́ kò sí wá rí pé àwọn oníṣẹ̀ṣe ti mí nìlọrin tẹ́lẹ̀ ládùúgbò wa wo àwọn agbó ní báyìí ọ̀dà àwọn wòlé bá ní ìbí rẹ̀ pọ̀ ti wà pàtó ìyá yìí tá àfara ni ọ̀tọ̀ fara ni wá ládùúgbò
wọ́n gbà mí lọ́kàn jẹ́ fún. bàbá sílẹ̀ tí nìkan ti jórí ni. ilé mi jórí ládùúgbò yìí tó sáré tó kù yìí. ìparọ́ bẹ́ẹ̀ nìkan ló dúró. ilé mi dúró family house. ìparọ́ bẹ́ẹ̀ nìkan ló dúró mi. méjì lójú ládùúgbò yìí náà. ilé méjì lójú ládùúgbò yàtọ̀ fún ti dá yìí. ẹnìkan ọ̀parọ́ bẹ́ẹ̀ nìkan ló dúró yàwó rẹ̀. ilé kan lẹ́ka ìyájọ́. ẹnìkan ọ̀parọ́ bẹ́ẹ̀ nìkan ló dúró náà. ẹfẹ́ lẹ́tùnú rẹ̀ jóńjó ni. ẹ wá torí ti yá tó ṣẹlẹ̀. torí ti yá tó ṣẹlẹ̀. èyí ìṣẹ̀ṣẹ̀ wá tó ń tẹ́ ti nínú ìjọ ní tẹ́lẹ̀. ilé wa bà mí lọ́kàn jẹ́ fún yàrá fún ọ. ọ bà mí lọ́kàn jẹ́ gan. ìyá ìyá ní wàhálà pẹ̀lú àgbà pẹ̀lú ẹ̀rí kò ní wàhálà nílà. kò ṣe ṣẹṣẹ kankan ní yàrá yìí láyé ìmọ̀sọ́jú ọmọ ìgbẹ̀bí ọmọ ìṣàgbọ́mọ ìṣàdùn fáwọn èèyàn bí wọ́n bá ṣiṣẹ́ ṣe àlọ́ lọ́dún tí ma lọ bí ṣe. àgbọ̀nrín sàrẹ́sẹ̀ bàbá wa. níbi tí ilẹ̀kọ́ gbọ́ ìyá kékeré kan bá mi ń jọba mi ẹ̀sìn mọ́kẹ́ sáà ń ṣe yíyá sọ́tún yàtọ̀ sí asọ́sì. káàjọ gbà pé nǹkan tó ń bá yà yọjọ bá wa. ó dọ́bà wa ní ká wá wá ọ̀nà sáwọn àdúgbò yìí ládùúgbò tàwa yìí atẹ́gùn ti gbélé ẹnìkan ọlọ́run náà mọ́lẹ̀ bòmí ó tún wá wó ilé nǹkan bíi ilé ẹni tó gbèrò sẹ́ atẹ́gùn yẹn tó gbó ó tún wá wó lẹ́yìn ìgbà tó gbẹ́ pàmò ẹ̀tàn. ṣe bọ́lọ̀ bá wa kọ́ mbẹ́mbẹ́ sẹ́ẹ̀kọ̀ mi ti sùn gbà yẹn. àkẹ́sì ìjọba wọn sànù ọba ẹ̀sìn olóògbé dùn fún ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá wa Sonu Shehu torí pé bíbélì sọ kìnnìkan àti àlùkùránì téèyàn mọ wá bí nǹkan gba dájúdájú gbogbo ẹgbẹ́ wa social media àtẹ̀kà ń gbọ́ ọ̀rọ̀ òkèèrè kódà wà àwọn afa kan bẹ táwọn náà ṣe ọlọ́ba yìí ẹ bọ́ social media ẹ ń jẹ́ àbúrò fáṣẹ kó bẹ̀rẹ̀ náà ní fàgbà yìí yáni tẹ bá gbọ́ kéré kan tó bá ṣẹlẹ̀ àwọn gbẹ̀gbẹ̀ ká bá ní ẹ wà ní dáadáa ẹ dín yìí kẹ bá wa sọ̀rọ̀ wọn lọ bá yín àfa àtẹ̀sùn lé náà ẹ sọ̀fù ká bá sùn lé lóko tí mùsùlùmí bá sùn lé náà tí mùsùlùmí bá sùn lé náà tẹ bá wà fara sùn lé náà àmọ́ tí ọba rí bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ fún ẹlẹ́jọ́ jẹ níwájú Ọlọ́run gbogbo ẹni tó kúrọ́ máa sùn mẹ́ta wà fa tí ò rí bẹ́ẹ̀ ẹlẹ́jọ́ tẹ́ gbé wọn. lẹ́yìn tí o bá ti wádìí ọ̀rọ̀ yẹn dájú tó fọ́ fẹ́nu sí ó ti sẹ́lọ̀ wọ̀n rẹ́dí torí pé Ọlọ́run faramọ́ kọ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ kan pé ó ṣẹlẹ̀ kọ́ wa má débẹ̀ lọ béèrè olómùkà wa ó wá láàárọ̀ yìí láti wá béèrè àti ti ń pe nọ́mbà yá a ti ń pe nọ́mbà wọn ni wọ́n ń gbé wọn sọ̀rọ̀ a ti pè wọ́n bí fóònù méjì mo ti fi pè wọ́n wọ́n kàn ń gbé ẹni wọn sọ̀rọ̀ a ti ẹ̀gbọ́ méjì náà ní ẹnu wọn. ọ̀rọ̀ ti wà ní kóòtù ó ti wà ní àwọn agbófinró ti dé kóòtù tó ibi tí Ọlọ́run bá ní kí ìjọba sọ. evidence tí wọ́n bá wa kó lọ kóòtù pé mùsùlùmí ló dólé. àmọ́ gbogbo ẹni tí ó sọ̀rọ̀ lórí social media lórí ọ̀rọ̀ àtàwọn tó ti sọ àwọn àtúwárí àìtáwọn kan tó wá gbé jáde. wọ́n tún ṣe yíyá ìkọlọ̀ gbé iná lọ́ba lọ́wọ́ àti gómìnà. ewu ń bọ̀ mbẹ́ èmi ò tó wù torí àṣewì mi náà wọ́n gbé iná lọ́ba lọ́wọ́ àti gómìnà. gómìnà wa gámọ̀.